ẹ̀yin tèmi kọ́lọ̀ ń ṣàánú wa ni o lórí ọ̀rọ̀ Tai Currency àti Pasuma náà ni o ṣe rántí Bobby Ìbàdàn tí wọ́n nà lórí ọ̀rọ̀ Tai Currency àti Pasuma. Lára fáànì Pasuma tí wàá jáde báyìí o fún Tai Currency pé nígbà tí Tai Currency ń tẹ̀lé Pasuma tọ́jọ́ ń bú Saheed Òṣùpá wọ́n wá ń bèè lọ́wọ́ Tai Currency sí pé ṣé Saheed Òṣùpá ní kí èèyàn kankan lọ nà ẹ́ pa pé kí lè táwọn èèyàn ń ṣe báyìí tán lọ́n àtàkì ọmọ ọlọ́mọ Bobby toró ń ṣáìdì Pasuma. Wọ́n ní ọmọ ọlọ́mọ tí ò mọ̀ kankan tó kàn ń ṣe diehard fan tán lọ́ ń lù. Ẹ̀yin tèmi kọ́lọ̀ ń ṣàṣàánú káwọn ìjọba yà tètè dá sọ̀rọ̀ yìí o torí ibi tó máa já sí kò yé wa o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi, don't forget to subscribe, like and share. Drop your comment down below. Ẹ jẹ́ àjọpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ná Bobby lọ́yọ̀ state ní fọwọ́ yẹn ṣe nǹkan ọdẹ sí ẹ̀ ajé kí lọ́mọ yẹn ṣe fún yín náà èmi lọ ládàá náà ọ̀dọ̀ wa ló yẹ kẹ́ máa bọ̀ wá náà ṣe bí ẹ̀mí ṣì gidi wọ́n á bá yín sọ ìjọba Èkó ò ní bàjẹ́ wọ́n ń ṣe wèrè lẹ́kọ̀ọ́ náà tó bá jẹ́ kòrìkìrú kan báyìí máa ṣẹlẹ̀ ni ọlọ́pàá máa ti kó anybody ṣọ́gà yóò wá ṣe ṣó lẹ́kọ̀ọ́ ni kò wá kò lọ wèrè ọ̀gá yín yẹn olóńgbò jígọ̀lọ̀ ẹ máa bá wèrè bọ̀ ẹ máa bá bọ̀ yìí tọ́gà yín dálẹ̀ kò tí ì rí parí ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ ṣèwádìí ọ̀rọ̀ yẹn àwọn tẹ́ bá mú ẹ fi wọ́n jófin títa ayé bá wá fún bẹ́ẹ̀lì wọn náà lọ́nà wọn o torí pé fẹ́ tọ́ Portable wá sí Ìbàdàn náà nìyẹn kọ́ lè lù bóun ṣe máa ń fi ọ̀gá wọn yàn nìyẹn pé kọ́ máa lu àwọn èèyàn ọmọ àṣẹ ní ẹ etí ẹ̀jẹ̀ bẹ̀lẹ̀ yẹn táyé yàrá òní ẹ gbogbo akọ tó ṣe lé nínú ọ̀sìn náà orin Kàrúgbé ló kọ orí ẹ kọ́ pé lọ́nà ẹni olè àjọ ni kọ olè ní orin olórin ló jí kọ débi dédé tí má bàtí àná tí orí tí ń bá rántí mo lè má gbé síra wọn mọ́ o tí Kàrúgbé sọ fẹ́ pé tó bá jẹ́ Pàṣọ ló fẹ́ kọ tẹ́ra mọ́ Pàṣọ máa yẹn dáadáa èwo làtàmọ́ kó máa forin Kàrúgbé ṣe rẹ́kọ̀dù irú èyí ò dáa ẹ máa ṣe yẹn mọ́ wèrè gbogbo owó tó nínà náà fi tọ́jú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣèbí kan náà fámìlì lọ́sẹ̀ ṣe lóore tán tí wọ́n bá jẹ́ mọ̀lẹ́bí gidi tó máa ń ṣe fáwọn mọ̀lẹ́bí ẹ̀ ni ṣe káwọn mọ̀lẹ́bí tẹ máa tọrọ báwa lọ́la ẹ̀ wèrè ẹ̀yin wèrè tẹ́gbọ̀n ẹ lọ́nà yàn wọ́n ṣe wèrè lẹ́kọ̀ọ́ ọ̀gá yín wá bí ó ń lọ scot free ẹ má dá wàhálà lẹ́ o kò lẹ́sẹ̀ tó máa ń anybody lẹ́kọ̀ọ́ yìí freedom of speech wà o lè tẹ̀lé tó bá wù ẹ̀ wọ́n ṣe ń nohun pa nígbà tó ń tẹ̀lé Pásọ̀ tó ń bóṣù pa àbọ̀ mọ́ àwọn èèyàn tó bú ni ìwò wá ṣe lù ó kì í ṣe gi eléra náà báwọ̀ rì ọwọ́ tẹ̀wọ́ máa tàwọn tó nà ọmọ yẹn ṣàmùṣàmù Bobby ìyàwó ní jẹ́ gbé èmi mo kọ́kọ́ rí pé sọkúsọ ló sọ èmi mo drag ọ̀rọ̀ ẹ wá sórí TikTok tó fi ń fà ẹ̀ o dẹ̀ ní bọ́m̀bẹ̀ ajé o fojú olóore gúgi o ní bọ́m̀bẹ̀ wèrè ìnàkì elétè jẹ̀bẹ̀tẹ̀ ẹ̀ẹ́dẹ́mọ̀ wo náà ṣe bẹ́ẹ̀ mí ṣì gidi ẹ̀ẹ́dẹ́mọ̀ tọ́lọ́pọ̀ bá ní gbé yín aláwọ̀ aláì tó bá mú yín wọn nígbà nǹkan wọ́ yín fi ṣe nǹkan fún yín tó bá gbà nǹkan wọ́ yín wọ́n fẹjọ́ yín sùn ìjọba ni ẹ máa pẹ́ kirikiri àbípò yìí ẹ ti ya wèrè ẹ̀yin tọ̀gá ńlá ẹ fọwọ́ wọnú ẹ ti èbúrí àwọn olùgbẹ́bẹ̀ ẹ má jẹ́ káwọn wèrè yẹn tì yín ṣe nǹkan tí ò yẹ kẹ́ ṣe o ní sẹ́wọ̀n o ẹjọ́ torí Ọlọ́run 100 fọmọ olóore báwa ṣé ò ní jábọ́ lókè 3 o'clock láwà 3 là ń jẹ àlàmú là ń gbọ́ ìwọ wèrè ìwọ ló jẹ́ ká mọ̀ pé 3 náà lẹ́dà àti nígbà pé Pàṣọ náà padà ó ti ya wèrè aláìmoore one love keep us together kó máa lọ bẹ́ẹ̀ sí àlà ń ṣe àríyá là ń ṣe ẹ̀yin tẹ́ ń gba wèrè lálejò lẹ́kọ̀ọ́ ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra ẹ níṣẹ́ yàn pé o ẹ ṣọ́ra one love.